síwájú àkókò yìí àjọ Wikipedia ti ṣe ètò ọ̀pọ̀lọpọ̀ àpilẹ̀kọ lórí ìmọ̀ lóríṣiríṣi. Kódà àwọn àpilẹ̀kọ yìí ó ní àwọn èèyàn kà jùlọ ní àgbáyé. Ṣùgbọ́n báyìí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìtàn Yorùbá kò sí ní àkọsílẹ̀, ìtàn àtẹnudẹ́nu ni wọ́n. Àwọn ìtàn yìí sì ti ń lọ sí oko ìgbàgbé. Ìdí pàtàkì rèé tí àjọ Wikipedia fi ṣe àgbékalẹ̀ ìtàn sísọ lédè Yorùbá láti mú àṣà yìí padà wá sí ìrántí àti láti ṣe àgbélárugẹ ọjọ́ ọ̀la àṣà Yorùbá. Ẹkú ilé báyìí òun là á kára ilé, ẹ̀rì wá báyìí òun là á ṣèrò ọ̀nà tá a bá ti ríra ẹni tipẹ́ ẹ̀kọ́ àti báyìí ńlá kíra ẹni. Akolawole Olukumo lèmi jẹ́, ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn Òru Ẹbẹdìmọkọ. Èmi a máa pè mí lọ́mọ òrí fi gbálúgbá, òrí fàwọ̀ làwọ̀, òrí tòdòdó fẹ́ra Fúlàní, anigilajẹ́ mú gudugudu wọn fẹ́ràn lómìnira. Ọ̀rọ̀ ẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ níran àwọn baba ńlá baba mi, ìlú ni wọ́n lù níbẹ̀ ló fi jẹ́ pé àtọ̀rọ̀ àtorin wọn ò lè kò mí lọ́nà kí wọ́n yà mí, kàkà kí wọ́n kò mí lọ́nà kí wọ́n yà mí, tèmi tọ̀rọ̀ àjọ máa yí karùn lọ ni torí bá méjì kọ́, torí pé mo ti dẹ̀rù jẹjẹ ọ̀rọ̀ ní gbogbo lẹ̀kílẹ̀. Akéwì ni mí, òṣèré orí ìtàgé ni mí, bákan náà mo jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní ilé-iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ Casmon 87.8 FM eléyìí tó kalẹ̀ sí ìlú Ìṣẹ́yìn. Ní nǹkan bíi ọdún 6 sẹ́yìn, ìṣẹ̀lẹ̀ alágbára ńlá kan ṣẹlẹ̀ nínú ìletò kan tí orúkọ ìletò yẹn jẹ́ ìlú kò yé mi mọ́. Ìṣẹ̀lẹ̀ yìí lágbára débi wípé ọba táyé rọbí agogo mọ̀rí alámọ̀ tí mọ̀yàn ó mọ̀rí wọn dáadáa nínú ìletò yìí, ṣùgbọ́n ń ṣe ni wọ́n bínú orí ara wọn. Mo láǹfààní láti sọ̀tàn aládìídùn yìí fún yín, ṣùgbọ́n ẹnu mi kọ́ lẹ́ti gbọ́ pé omi ni wọ́n rọ sínú ìgò tí ń jẹ́ jìnnì. Lukman Onikan lórúkọ tèmi, ṣùgbọ́n Akolawole Olukumo ni ó fi àròfọ̀rọ̀ ni ó fi sọ ìtàn àdídùn tí mo pe àkọlé rẹ̀ ní Ojú Ọdẹ́dà fún yín. Ẹ gbọ́ ohun tí akéwì yìí sọ nígbà tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀, orin ló kọ́kọ́ gbẹnu. Ó ní oṣù dẹ̀dẹ̀ bí àró ó rọ̀ bí òjò, oṣù dẹ̀dẹ̀ bí àró ó rọ̀ bí òjò, ìtàdógún kù sí dẹ̀dẹ̀ o, ọjọ́ ẹlẹ́sìn kọlá àkìlọ̀ oko fọ́ta, wọn ní fẹ́ rárá ṣe bá wí títí ẹlẹ́yìn ò ní gbọ́ ni. Ọ̀dẹ́dẹ́gbó ó kọlu igbó torí kò lè rẹ́ran pa. Ìran àgbẹ̀dẹ ní ṣèjúbà ewìrì kó tó fẹ́ ná. Àmọ̀kòkò gbọ́dọ̀ fojú de lérù pé àmọ̀ láéláé. Akolawole bí mo ṣe wọlé ni mo ṣèjúbà. Mo ṣèbà fólúwa ọba ọ̀gá ògo. Ọba alágbára ńlá ni, kò sóhun tí kò lè ṣe. Èwo nínú ohun Ọlọ́run ọba ẹ̀dá dá ńlá lè pè láṣìṣe. Nǹkan tó bá pinnu lọ́kàn rẹ̀ kó fẹ́ kó ṣe, dandan ni kó ṣe. Ọmọ adarí hurun ní ìṣòro fúnra wọn tí wọ́n á fún pínpín mọ́. Èdùmàrè kì í lé ní kúrò nídìí ọbẹ̀ rẹ̀ tó ṣe. Tá a bá wọlé olórí ilé ńlá káàkì. Mo ṣe bá yẹn àgbààgbà tó ń bẹ lóde ilẹ̀ yìí, ẹjẹ́ ó yẹ mí torí ẹni tó bá ní tàgbà bá wo onítọ̀hún ti kú, wọn ò tí ì gbé sí ni. Èmi ní tèmi Akolawole Olukumo ṣe bàgbà. Mo ti pẹrẹgẹdẹ nínú elédè kí n fàpòlùpọ̀ ẹ̀kẹ́ mi pèdè, ó rọ̀ mí lọ́rùn ju kí n jàṣàrò elédè. Mo gbé dòdò èdèdè, ẹ sọ fún mi elédè tó ń tedé pé oyin ni mo gbédé. Kẹ́ni tó má kàrà lọ́wọ́ sọ sáàrin òde, kẹ́ ń gbé ọ̀rọ̀ lóde ló mú kí torí tìlù mi máa lọ lákọlákọ pẹ̀lú èdè. Ojú Ọdẹ́dà ńlá kọ́lé orin ewì Akolawole Olukumo kún wá. Kó ní kálukú tẹ́tí inú bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ máa bá mi ká lọ torí pé tí ń la ọkọ̀ fi gbéyàwó ọ̀rọ̀. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò Ojú Ọdẹ́dà. Ọdẹ tó rè gbẹ́ tí kò fẹ́ràn sílẹ̀ nílé, tẹranko bíburú bá lé wọn nígbó tí wọ́n padà sílé lọ́wọ́ òfo, kò léèwọ̀ tíru wọn bá jàsán nínú ọbẹ̀ lábọ́. Akolawole Olukumo mo tún dé, mo ti pẹrẹgẹdẹ nínú elédè
kí n fàpòlùpẹ́ ẹ̀kẹ́ mi pèdè ó rọ̀ mí lọ́rùn ju kí n jàsáró elédè mo gbé dòdò èdèdè ẹ sọ fọ́ mi elédè tó ń tedé pé oyin ni mo gbé dé kẹ́ni tó má kàrà lọ́wọ́ sọ ọ́ sàárín òde kí n gbé ọ̀rọ̀ lóde ló mú kí torí tìlù mi máa lọ lákọlákọ pẹ̀lú èdè ìran ọ̀dẹ nínú ní àpò tí wọ́n bá dégbó tí wọ́n rí erin tó sọwọ́ gẹ́gẹ́ sí wọn gbọ́rọ̀ òtọ́rọ̀ kàṣàgbà àwọn àgbààgbà kì í fọ̀rọ̀ ìtàn balẹ̀ rárá bí náà bá jó dórí kókó ọparun a sì fọ wọn àròfó lùdáná borí bá ti kún ayé àárán ní sónígbàjámọ́ ìlú àgídìgbò lórin ewì tí mo gbé dé gọmugọmu ní ìfìlú olóye nìkan lọ̀rọ̀ mi lè yé ẹni tó bá létí inú ló lè jó sí ìgbà òjò lọ ìgbà ẹ̀rùn lọ àní kí wọ́n mẹ́rùpẹ̀ kí wọ́n fi dísà ejò pínpín wọn ò gbọ́ rárá ìnàkí wọ̀lú ó gbà máa dẹ́tẹ̀ wọn ló fọ̀lú mọ́ ó dórí ọmọ alágbára tán wọn ò rí nǹkan kan ṣe sí ṣe ni wọ́n sáré kiri kíjokíjo èèpàǹpara rẹ̀ olóhùn pajá aṣeníṣera rẹ̀ ẹ ò rèé mọ̀ afẹ́fẹ́ fológì sílẹ̀ ó pa oníyẹ̀fun lẹ́kún kàkà kólógì obó níyẹ̀fun bẹ̀bẹ̀ bóyá afẹ́fẹ́ lè dá ìyẹ̀fun rẹ̀ padà fún iṣẹ́ ló gbàlù tó ń jó ó ní kó níyẹ̀fun wọ́wọ́ mi ìṣe òun àfọ̀gì tòun ṣe kọ́ yẹn gan kò mọ̀ pé ikú tó ń pojú gbà ẹni òwe ńlá ló ń pa fún ni ọ̀tá ǹbáraka ìjà ní dá sílẹ̀ ẹ̀dá tó bá gbàgbé orísun rẹ̀ dandan ni kó tẹ́ ó dífá fálábàáhùn ìjàpá tí a jọba láwùjọ àwọn ẹranko kìnìún olólàájú erin lákàtàbú àti gbogbo àwọn ẹranko olóró gbogbo pátá ló ń bẹ nígbó tó fẹ́ dádì ọba òkè ọlọ́jà ìwà nìkan ló nílùú tiẹ̀ lọ́tọ̀ gbogbo ẹranko foríkorí wọ́n fìmọ̀ ṣọ̀kan wọ́n gba ìjàpá alábàáhùn láàyè fún ètò ìṣàkóso nítorí ìgbáyégbádùn wọn agbọ́n tó ń bẹ nínú alábàáhùn ló jẹ́ kí wọ́n dé ládì ọba ìjàpá tó gbọ́n tó ṣe bẹ́ẹ̀ nìkan ò gbọ́n ó ṣe ìlérí léka fún ìgbáyégbádùn gbogbo àwọn ẹranko tó ń bẹ nígbó tán ló bá gbànà bùrú kọ́yán níbo àti rere lọ sílùú àwọn ọ̀kín ó fẹ́ kí wọ́n lọ bí wọ́n ṣe ń pàtẹ wà níbẹ̀ alágbálúgbó omi odò kan bẹ láwùjọ àwọn ẹranko tí gbogbo wọn pọn mú ní kété tí ìjàpá gorí àlééfà tán ló pàṣẹ kí wọ́n díjú odò ọ̀hún kí wọ́n fojú róbótó sí i ó ní nítorí káwọn àjèjì má bàa máa jí wọn lómi pọn gbogbo ẹranko nígbó ló ń jó dàgí ní yòdò wípé àwọn olórí pípé fi jọba ṣé ìdáni yóò pera rẹ̀ lẹ́rú èrò tó ń bẹ nísàlẹ̀ ikùn alábàáhùn ó yàtọ̀ sí ti gbogbo ẹranko yòókù lágbàáni gbogbo wọn ti dájọ́ tí wọ́n fẹ́ jíṣẹ́ ọba lọ́jọ́ tí wọ́n fẹ́ kó òkúta díjú omi ìjàpá alábàáhùn bá forin sí wípé jàǹkálà wọ́wọ́ ẹlẹ́sìn tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò ọjà ní gbogbo ẹranko nígbó bá ń wípé máa jó lu àwà lẹ́yìn rẹ̀ màjèsíbìnrin jájú oge inú rẹ̀ ń dùn kò mọ̀ pé ohun tí á lé òun nílé bàbá òun lòun ra wọlé inú ẹ̀dá jìjọrun lọ ojú òṣè fi mọ̀ wà ìdá ènìyàn ọ̀rọ̀ dé wípé gbogbo ẹranko nígbó gbogbo wọn bá ti fẹ́ pọnmi omi tẹ́rẹ́tẹ́rẹ́ ni wọ́n rí mu ìjàpá alábàáhùn dòṣà tí ó fọgbọ́n jẹ ní bí emírí tí ó sì gbẹdọ̀ gbin tó bá jẹ wọ́n tán a sì tún fátẹ́gùn sí wọn lára ìnira ńlá dé bá ṣẹ̀mí àwọn ẹranko nígbó ibi tí wọ́n fojú ṣàná ò gbàbẹ̀ lọ fún wọn iṣẹ́ ìwà àbàjá ń peléke sí ní gbogbo ìgbàkúgbà ṣé òru là á ṣèkà èèyàn tó bá ṣe é lọ́sàn-án ò ní fararí lọ ọ̀gànjọ́ òru lálábàáhùn fi ń bojú ṣiṣẹ́ láabi tó bá ti di lọ́gànjọ́ òru àsìkò kété omi lórí lọ sódò lọ́pọ́n mi á wá fẹ̀yìn pọ́n lọ sílùú àwọn ọ̀kín a ní kí ọkìn ọlọ́jà ìwà bá òun ṣètọ́jú omi fún omi lẹ́gbẹ́ omi fún gbogbo ìdílé ẹ̀ ohun tálà ìmọ̀ kan fi ń ṣe ra rẹ̀ ló pọ̀ jọjọ ẹni tá a bí ni bí kì í hùn wọ́n ẹni ẹlẹ́ni ní yá wọn lára wọn bá omi nìyẹn níbo àtìjàpá mu nínú omi tálábà ń gbé wá fún wọn iṣẹ́ lọ́kìn àtàwọn ọmọ rẹ̀ ń lúwẹ̀ nínú omi alágbálúgbú bíi tàwíndín àwọn ẹrẹ kó wà ń wo ìlú ọ̀kín bí ìlú tí ọba òkè bùkún jù lọ wọn ò mọ̀ wípé ọrọ̀ ìlú àwọn ń bẹ lára ohun tí wọ́n fi ń sararídín ìjàpá alábàáhùn ti gbàgbé ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀dá tó rọ́lá tó gbàgbé ọ̀la gbégún àtọdúnmọ́dún bá mú wọn máa bẹ olúwa kókó wọn yọ nínú wàhálà wọ́n ti gbàgbé wípé orí ọlọ́kùnrin ò ní jẹ́ ẹwí fáwùjọ àwọn ẹranko kí wọ́n máa wulẹ̀ sojojú ọkàn mọ́ èpè ní pọ̀lẹ̀ ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní máa ń pààyè kan ẹni tó bá ṣe bí ọ̀ràn kan nìkan máa yọ̀ pípẹ́ ni yóò pẹ́ títí tó ní kálukú ọba wọn ìjàpá ti tún gbé gorí ẹṣin tó sọ pàrọ̀kọ́lùkè ojoojúmọ́ ló ń lọ sílùú ọ̀kín láti lọ wò ìyàwó àtọmọ níbi wọ́n gbé pàtẹ wà bẹ́ẹ̀ sì ni ògbẹ́ngbẹ́ àwọn ẹranko tó kù nílé àdàbà alábàáhùn òní ẹni àkùngbẹ́ rárá gbádùn ara tiẹ̀ nìkan ló kí ọkọ yẹn níbo àsìkò àwọn oníkúdé pìnì lórí àtẹ gbogbo ẹranko ló ti kú tán nígbó nítorí ebi ìṣàkóso ìjàpá tó mú wà ọ̀dájú lọ́wọ́ ló jẹ́ kí gbogbo ẹranko tó ti pọnrọ́ sínú máa yára wọn jẹ́ àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ bí bópẹ́ bóyá gbogbo ohun tó gbáyé ṣe rọ̀ láwòròyìn òjòjò sógun alábàáhùn ara ìjàpá ò le ìgbà ìjàpá ló fọ́ níbi tó gbé sáré káyé kiri àwọn ẹranko wá ń sáré kúbékúbé nítorí àwọn ọ̀gọ̀rùn nínú ẹran ló ń sòrè kára ìjàpá ó padà sípò
gbogbo ẹranko panupọ̀ sọ pé kí ìgbín tọ́jú ọba kára ọba lè yá gágá kí alálọ́ba ń fárígá pẹ̀rẹ̀kọ́ tí wòó rẹ̀ òun sẹ́sẹ̀ ò lè kan nípa débi tó bá tọ́jú ẹni ó lè yẹ àṣà nìkan ló lè ṣètọ́jú òun ní kí ọmọ́sá ìlú ọ̀kìn ọlọ́jà ẹwà ló sì wà tó bá jẹ́ pé Jagunlabi bá tún lè ṣe ni kí ló fẹ́ wà lọ sílùú ọ̀kìn bí èèyàn ò ṣeun ìtùfù kò ní kí èsẹ́kùnlé ẹni tó bá ṣeun búburú òrìṣà ìfura ní iparú wọn màjèṣí òmogun onítògùn bá dé òun á sá lọ sínú ìkòkò ọbẹ̀ kò mọ̀ pé tógun bá tógun inú ìkòkò ọbẹ̀ ní àkọ́kọ́ yá làlúrí ńlá bẹ́ sílẹ̀ lágbàáyé àwọn ẹranko èèmọ̀ dé ní kété tí làlúrí ọ̀hún dé ìlú ọ̀kìn ọlọ́jà ẹwà ló ti kọ́kọ́ gbéṣẹ́ gbogbo àwọn tó nífọ̀n lẹ́ẹ̀kanná ti ṣàgbára àwọn ipá pin níbi tí gbìmọ̀ ìṣàkóso ìjàpá ti ń fẹ́ pín ní làlúrí ti rápáláwà òjò àwọn ẹranko ta ló fẹ́ gba gbogbo ẹranko nígbó lọ́wọ́ fìtínà òkúta ẹ̀gbìn tálábà ń kọ̀ sílẹ̀ lọ́jọ́ kínní ní padà digun ilé làlúrí mọ́sùmá gbogbo omi ara ìgbín ni wọ́n fi poró àgbẹ̀lẹ̀ fún gbogbo ẹran tó fara káṣá ọdẹ làlúrí mọ́sùmátà ọ̀hún ní ó jẹ́ káwọn ẹranko lè lọ sódò lọ pọn ẹ̀sùn tẹ́rẹ omi tí wọ́n mu kàkà kálábà ń fún wọn náà alágbálúgbú omi tó bù pamọ́ iṣẹ́ ló da àwọn ìran àti kásódò kí wọ́n máa jẹ́ ẹranko tó bá ti wá pọn mi mo kí gbogbo ẹranko nígbé wípé wọ́n kú ìrọ́jú tó bá pẹ́ bóyá adániwáyá yan olóríire fún wọn àmọ̀ràn mi sí gbogbo ẹranko nígbé ni pé kí wọ́n tẹ̀lé ìkìlọ̀ àtàmọ̀ràn táwọn ọ̀gbìn tó ń tọ́jú wọn fún wọn nítorí bá méjì kọ́ fún ìlera àti ìdáàbòbò ẹ̀mí wọn ni ṣé wọ́n sì rántí wípé tẹ́ṣú bá jẹ kó tán èso á lọ èso á rè wàtá ilé ẹ̀ kọ́rọ̀ má bàa di tarita tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé sóríire tó lòwò òríire sẹ́rí pé báyọ̀ ò ṣépè farita arita ti gbéra rẹ̀ ṣépè Akọ́láwọlé ọmọ Oníkan Olùkùmọ̀ mo dúró níbí lágbára Olúwa gbogbo wa ò ní lùgbàdì àrùn. ẹ máa wòye pé inú orílẹ̀-èdè wo gan ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìlú Àgídìgbò lórin ewì tí mo ké tán gánmúgánmú ni mo fi lù àwọn olóye èèyàn àwọn òmùràn ẹ bá mi mọ ìdí rẹ̀ orílẹ̀-èdè kò yé mi mọ́ lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo wa ò ní jísọ fi hàn nínú orílẹ̀-èdè kò yé mọ́ ta bá rìn ní àsìkò tá a ṣe bẹ́ẹ̀ ta wà yìí tí làlúrí gbòde kan tí làlúrí ń ṣẹlẹ̀ níwá tí ń ṣẹlẹ̀ ní àríwá gúúsù ìlà oòrùn àti ìwọ̀ oòrùn ẹ jẹ́ ká máa rin àrìnwẹ̀yìn wò nítorí Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ kí ojúmọ́ sì rí bí gbogbo ara lògùn ẹ̀ lágbára lọ́ọ́ ọba táyérọ bí agogo gbogbo wa Èdùmàrè ọba òkè kò ní fi wá ṣe ẹran ètùtù fúnlẹ̀ Akọ́láwọlé Olúkùmọ̀ lèmi jẹ́ gbogbo aláfà ìkúdẹ́gbẹ̀rẹ̀.